kọrin o Ọlọ́run ló fún mi lẹ́bùn orin mo dẹ̀ máa ń lọ sí agbo àwọn èèyàn bóyá bíi Mọ̀rúfú Ebi Ṣẹ̀fú Àlàó lágbo kò tán síbẹ̀ mo kàn máa ń lọ wòran àmọ́ ti gba máìkì lọ́wọ́ Ṣẹ̀fú Àlàó nígbà tí mo ti dàgbà báyìí ni ò ní. bọ̀lẹ̀ à ń gbé sí. ẹnu ni tí mo bẹ̀rẹ̀ fújì 1993 obìnrin tí mo bá ní ẹnu fújì tó ń kọ fújì number 1 Alhaja Monsurat Abẹ́ní Adé kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ wọn lẹ́yìn Alhaja Monsurat Abẹ́ní Adé mi tí ì rí ọ̀gá tèmi nínú obìnrin nínú fújì lẹ́gbàá yìí. bàbá mi lókè mo dúpẹ́ ẹ̀ ń ṣáde mo dúpẹ́ tó bá mi yọ ọ̀tá lẹ́nu gbogbo báwo ló ṣe fẹ́ jẹ́ ọ̀nà ara lọ́lọ́run gbà yọ sí wọn ọlọ́wọ́n bá wa ti ṣe yìí náà o kò dẹ̀ ní takú síbẹ̀ mo ṣámi bó ṣó ń gbógun bọ̀ tá ń dìtẹ̀ ibi máa dé ṣàkóra mo ti mọ̀ ọ̀nà mi. ọjọ́ burúkú tí mo lọ sí play mo gba play yẹn ní owó díẹ̀ gbà mo wá rí crowd mi dẹ̀ gbẹnu sínú máìkì rí wọ́n dẹ̀ bá mi gba iṣẹ́ yẹn ṣí alẹ́ ni mo dẹ̀ débẹ̀ báyìí kí n kọ orin báyìí mi ò lè kọrin mọ́ àwọn ọ̀rẹ́ mi kan tá a jọ ń ṣe ń gbà yẹn àṣé wọ́n ti bu nǹkan kan sínú ọtí fún mi èmi kàn wọ́n ní kí n gbà pé kí n lè kọrin èmi kàn tiẹ̀ gbà mo wá rí igi kan bíi pé kí n máa pọ́n igi yẹn látọ̀rí ìkíní. dékejì ṣe é ṣáà pọ́n. mo pọ́n o. ṣáàkì pọ́ngi. yege onífújì o lọ́jọ́ tí mo lọ ṣeré tí ẹrù bà mí ìyẹn lówó dé Ẹ̀gbá mo pọ́ngi sígi ọ̀sán fún ẹ̀pọ́n tí fi mí jẹ́ yèyóge onífújì fún gbogbo Ògùn State o mo jẹ́ yèyóge tán mo tún wá jẹ́ first lady o first lady fún gbogbo onífújì Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pàṣípò tí tó ní o èmi wà àwọn ọ̀tá jọ o èmi wà àwọn ọ̀tá jọ o àwọn ọ̀tá jọ o èmi wà àwọn ọ̀tá jọ o. ìbéèrè kan wà tí mo béèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló dé táwọn obìnrin tó ń kọ fújì ò pọ̀. torí tọ́lọ́run bá fẹ́ fọ̀nà ẹ̀dá agbára kọ́ ẹ̀dá jẹ́ ká ṣàkíyèsí ènìyàn ló máa rán tọ́lọ́run bá ti wá rìn nìkan ṣe ní kẹgbà fún Katsina ti ṣálọ́ ọlọ́run ràn kánjáyé ṣàgídí nínú ayé tá bá fẹ́ ló gbà ó ní ohun tó yẹ ká ní ẹ̀dá tó wáyé tí ó báyìí ní ó yẹ kó ra ayé gbé àràgbé láyé fẹ́nifẹ́ ló gbà tó fẹ́ kó gun ayé já ìgbà onílò akẹ́sàmì àdúrà gbogbo olólùfẹ́ mi àmì rè lójú owó rí bọ́jọ́ bá ti làmàlà o nígbàgbà ní kọ̀rọ̀ láti máa rí tiwa ṣe. ó pọ̀ lẹ́ẹ̀gan nìyẹn o. a ó pọ̀ lẹ́bi ẹ̀pẹ́ o. èmi gan ti rí yìí tẹ́ tí ẹ fi bẹ̀rẹ̀ ẹ tún jù wọ́n kan. torí béèyàn bá ti ní gbàgbọ́ akúdébi tó ń lọ ìgbàgbọ́ pẹ̀lú àdúrà o agbéni débi gíga Ṣakiratu o ṣe mi lànìkẹ́ yèyé oge onífújì o lóye tó fi mí jẹ ọpẹ́ fọ́lọ́run lókè o tó gbé mi débi gíga. kò dìgbà tí èèyàn bá jẹ́ star kó tó promote ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ní ẹ̀bùn ládùúgbò wa ta kàn ń wò pé bóyá tó bá yá wọn á débẹ̀ ṣùgbọ́n ìrànlọ́wọ́ kan tí wọ́n bá ṣe fẹ́ nìkan táyé mọ̀ náà níṣẹ́ tó ń ṣe gbọ́ composition orin wọn tún gbọ́ ìtàn fẹ́ jùlẹ̀ fún wa. kàbíyèsí rẹ ọba Ọlọ́run kábíyèsí rẹ ọba Ọlọ́run mo jí lówùrọ̀ yìí mo gbapá ó ṣe gbé mo lánú mo tún sọ̀rọ̀ ara mi dá ṣáká ọ̀pọ̀ lájọ sùn tí ó jì padà sáyé mọ́ mo dúpẹ́ fún Ọlọ́run òpó ṣọ́ mi jíjí gan torí tipẹ́tipẹ́ màmá máa ń sọ fún mi pọ́jọ́ alẹ́ mi ṣì máa dá ṣùgbọ́n tó bá dà tán kí n máa ṣe èlò gbéraga sáwọn tí ó ní nítorí ẹ̀yàn la àmọ́ ṣámọ́ wípé ó ti yọ lọ́hùn ohun tí kálukú máa jẹ́ àsìkò ní òtó ló jẹ́ mi ò wà pa ẹni táyé òpó òun ló láhùn jù ó lè di lọ́la kójó òun lólùrànlọ́wọ́ ó lè di lọ́la kójó òun lólùrànlọ́wọ́. ṣé délé borin ni. mi ò délé borin o mi ò máa délé borin o Ọlọ́run ló fún mi lẹ́bùn orin. báwo lẹ ṣe wá pàdé ẹ̀. bí mo yẹ pàdé orin fújì ni pé ó ṣàwọn mi ṣá mo dẹ̀ máa ń lọ sí agbo àwọn èèyàn bóyá bíi Mọ̀rúfú Ebi Ṣẹ̀fú Àlàó lágbo kò tán síbẹ̀ torí pé ẹ̀jẹ̀ yẹn ti wà ní ara mi máa ń kọrin láti mo ṣì wà ní kékeré tí dáàdì mi kan àpótí kan fún mi àpótí yẹn máa ń gbé sí ojúlé sójúlé láti máa fi jókòó
tí bá ti dé ojúlé kan máa kàn òun jókòó tí robo òun jóbo wá di akọ máa pè mí. òun ṣe kíni. òun jókòó tí robo òun jóbo wá di yẹ. òun jókòó tí robo òun jóbo wá di yẹ. kí ni ìtumọ̀ òun jókòó tí robo. ẹ mọ̀ pé bóyá èèyàn kàn gbọ́ orin yẹn ní ẹnu àwọn àgbàlagbà kan bí orin ẹ̀fẹ̀ nígbà tí wọ́n wà ní kékeré. so ìyẹn lè wá ń kọ́ kékeré pé òun jókòó tí robo òun jóbo wá di yẹ òun jókòó tí robo. ìyẹn lẹ́yìn fi bẹ̀rẹ̀ kékeré tí. ìyẹn ò létà máa ṣá máa lọ sí ojú agbo yẹn ní ọ̀dọ̀ ọmọ fún màmá gbàgbó díẹ̀díẹ̀ náà ṣá èmi náà ṣe wọ. tẹ bá ń gbàgbó yẹn máa ń gba mọ́jú ni àbẹ máa ń lọlé. ọ̀sán máa ń lọlé. máa ń lọlé tó bá ti di ọwọ́ rọ̀lẹ́ tí gbogbo ẹ̀ bá ti program yẹn bá ti bẹ̀rẹ̀ tó bá dẹ̀ ti di ọwọ́ alẹ́ nìkan bíi 10 tàbí after 10 tó bá ti ṣe tán màá rí máa bọ̀. kí ló dé tẹ́ kẹ́ ń gbàgbó mọ́jú ń gbà yẹn. mo ṣì kéré ń gbà yẹn o. bí ọmọ ọdún mélòó. mo ṣì wà ní ọmọ ọdún bíi 20 years ṣá. àdúgbò wo nìyẹn. ní ìmọ̀ ní agboolé Líyẹ̀bì. òǹjókòó tí robo òǹjóbo wá di yẹ. èèyàn lọ sí ọ̀dọ̀ Mọ̀rúfú Ebi lọ́dọ̀ kinní kan ibẹ̀ ni inspiration Fuji ti ń wá àbí. ibẹ̀ ló ti ń wá tí bá ti dé ọ̀dọ̀ wọn Mọ̀rúfú Ebi wọ́n máa gbé máìkì fún mi pé ọmọ obìnrin wo leléyìí mo dẹ̀ máa gba máìkì yẹn máa gbé sẹ́nu ni mo dẹ̀ máa kọrin àmọ́ ti gba máìkì lọ́ọ́ ṣe fẹ́ nígbà tí mo ti dàgbà báyìí ni o. bọ̀lẹ̀ à ń gbé sí. ẹnu ni mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnì kankan rárá mi ì kọ́ṣẹ́ orin lọ́wọ́ ẹnì kankan rárá mo kàn pík iṣẹ́ yẹn ni Ọlọ́run fún mi ṣe ni mi ò kọ́ṣẹ́ lọ́wọ́. ilé ẹ̀kọ́ ńkọ́ báwo lẹ ṣe ń múlé ẹ̀kọ́ mọ́ orin kíkọ ńgbà yẹn. mo ń lọ sílé ẹ̀kọ́ mi nígbà tí mo pé primary mo ṣì wà ńgbà yẹn. lẹ ti ń kọrin. ni mo ti ń kọrin primary ni mo ṣì wà. bí ọdún wo nìyẹn náà. náà tí mo bẹ̀rẹ̀ Fuji culture in 1993. 1993 ẹ ti wà 31 years lẹ ti wà ń diṣẹ́. 1993. now ìgbà tí a bẹ̀rẹ̀ gbèsè ayé díẹ̀díẹ̀ yẹn báwo lẹ ṣe ń kó pọ̀ mọ́ léwe. díẹ̀díẹ̀ náà nítorí ìwé díẹ̀ náà ni mo kà accident kan ló ṣẹlẹ̀ nígbà tí mo wà ní school. Okay. So mo fi apá kan wọ́n mo fi stop nígbà yẹn ní JS3. apá yẹn wá ní kẹ́ má wá school mọ́ torí ẹ̀ ni. So mo lọ treat ẹ̀ ó pọ̀ gan. Okay. Ṣojú wá ń tì pé tẹ bá padà ni. Ìgbà yẹn Fuji ti wọra bàtà dẹ̀ máa fi padà yẹn Fuji ti wà ní ẹ̀jẹ̀ ara. ẹ̀kan ya yí sọ́wọ́ kan ní pé ọ̀gbẹ́ni bí n bá lè gbé lọ school máa gbé sí ìdíṣẹ́ Fuji jàre. òǹdókó tí robo. òǹjòbó wa di yẹ. So 31 years ago tẹ́ ti ń ṣiṣẹ́ Fuji yẹn àwọn obìnrin wo lẹ́yìn mọ̀ tó ń kọ Fuji lẹ́gbàǹgbà yẹn. Obìnrin tí mo bá ní ẹnu Fuji tó ń kọ Fuji number 1 Alhaja Monsurat Abeni Adékọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ wọn lẹ́yìn Alhaja Monsurat Abeni Adé mi tí ì rí ọ̀gá tèmi nínú obìnrin nínú Fuji lẹ́gbàá yìí. kò tí ì sí. àwọn tí kún sí kọ́lọ́ ń fọ̀rúnkẹ́ wọn ìyẹn ni pé ẹ̀yin lọ bá gbogbo ní Fuji lábẹ́kúta. bẹ́ẹ̀ ni lóbìnrin tó yẹn tí Sefiu bá ti dè fàdìdé pé òun fi jẹ́ yeye oge and first lady gbogbo ní Fuji kò sọ mọ́ kò sí ẹni tó dẹ̀ lè. kò sóní tán ṣé Mike Sefiu náà ló fi sọ. Mike ni ìjọ tó wá play fún mi ìjọ tí mo ṣe second record mi. gẹ́gẹ́ bí obìnrin báwo ni iṣẹ́ Fuji ṣe wá rọrùn tẹ́ bá dé gbòòrò táwọn ọmọ èèyàn bá ń béèrè aláyé kí ló ń ṣẹlẹ̀ dá sí wa lára fi sí wa lára òǹdókó tí robo òǹdókó adìyẹ báwo lẹ́yìn máa handle ẹ̀. kò í sí ìbọ̀tà náà máa ń fi agídí ṣe ni mo lágídí díẹ̀ lórí iṣẹ́ mi. so báwo lẹ́yìn máa handle wọn. so tí n bá ti bá sọ̀rọ̀ pé ẹ má wọrẹ̀ ẹ jẹ́ ká ṣe tán ẹ mọ̀ pọ́n mi máa gbà pé ká ṣe tán ká lè ṣẹ̀tù wọn ọmọ mi dẹ̀ máa ta gidi bọ̀ tó má dẹ̀ ti ta gidi bọ̀ àwọn náà ní báwọn fa gidi púpọ̀ náà ṣe àwọn náà kan máa lo ẹ pé gbáǹkó pé kọ́kàn tiẹ̀ lè kíní kan. àwọn olè wa mọ̀ tó tún kọ Fuji tó jóbìnrin báyìí. báyìí sìn gẹ́ì kan náà tún kọrin àti Ìyábọ̀ wọn ju èmi lọ àwọn náà wà lè gbà báyìí Alhaja Fausa Abẹ́òkúta yìí náà ni àwọn náà wà tí wọn náà jẹ́ oní Fuji. so ṣóbìnrin méjì lẹ́yìn mọ̀ tó ń kọrin Fuji lábẹ́òkúta ni. obìnrin méjì ni mo mọ̀ tó ń kọ Fuji lábẹ́òkúta bẹ́ẹ̀ ni. obìnrin mélòó lẹ mọ̀. obìnrin méjì ni mo mọ̀. ẹ dárúkọ àwọn ọkùnrin tó ń kọ Fuji báyìí lábẹ́òkúta tẹ. Saheed Ọlọ́ládé Ọpọ́n Sútà Reed Ẹmọ́jọ Dádì Eleganza Mọ̀rúfú Onírú Mọ̀rúfú Ebi Alhaji àtẹ̀tí mo pé àgbàwo làwọn yẹn so wọn ní Fuji pọ̀ bẹ́ẹ̀ lọ Ṣáfù èjì rẹ̀ wà bùlọ̀rì Azan Adéolú Landoma bọ́lọ́mọ pé. ìyẹn ni bí tí n bá fún yín time báyìí ẹ kà tó ọkùnrin mélòó tó ń kọ Fuji lábẹ́kúta. àmọ́ kà tó bí abi 20. tó ń kọ Fuji. tó ń kọ Fuji lábẹ́kúta. kí ló wá dé tẹ́lẹ̀ obìnrin méjì ló wá kọ Fuji lábẹ́kúta. ṣe mọ ẹni tí ẹwọn tí mo mọ̀ tí mo rí pé wọ́n ń di máìkì mú tó ń kọrin tá a jọ ń ríra àwọn nìyẹn tí mo mọ̀ dáadáa díjúdíjú. méjì ṣálẹ̀ yìí mọ̀. méjì ni. but tẹ bá lọ sórin ẹ̀mí bí àwọn tó ń kọrin ẹ̀mí yẹn ẹ rí i pé obìnrin pọ̀ ń bẹ gan. obìnrin pọ̀ ń bẹ ju ọkùnrin lọ. kí ló wá dé tóbìnrin ò sí ń Fuji. ẹ mọ̀ wípé iṣẹ́ Fuji yìí bó ṣe wà yẹn kò í sí ó le gan ó le ju orin gospel àbí bí jùjú ó le jù lọ. gẹ́gẹ́ bí obìnrin báwo ni orin Fuji kíkọ kò ṣe nípa lórí pé fẹ́ marry.
orin fújì tí ẹ ń wò yẹn kò lè nípa nígbà tí n bá ti tọ́jú ilé mi torí pé kí n tó jáde nílé Yèyé Oge onífújì máa tún lè ṣe sẹ́ ìyẹn ló mú sábàbí ẹwà olówùrọ̀ tèmi o ọkọ mi sọ pé mo fẹ́ jẹun nílé o kó tó máa lọ jáde síta sẹ́ mo wá sọ pé my sweetheart my darling mi olólùfẹ́ mi my dear má dẹ̀ ṣe ohun tí o fẹ́ ìyẹn ló mú mi pẹ́ o Yèyé Oge onífújì yóò lásìkò yìí. What a composition. A sọ pé ká pàdé láago kan ó tó bí ìṣẹ́jú kan mi ò rí wọn mo ti ń pè kí ló dé mi ò rí madam àbí ẹ wo ohun tó wà fàtán fi pẹ́ dé báyìí ẹ wo bí wọ́n ṣe ń jẹ́ ká mọ ìjẹ́ pàtàkì pé èèyàn jó ní fújì kò míì pé kílé ẹ̀ dàrú ẹ wo ohun tó ń sọ o ẹ tún rin yẹn kọ. mo sọ pé ìtẹ́lọ́rùn bàbá ìwà ni ìtẹ́lọ́rùn bàbá ìwà ni kí n tó jáde nílé má tọkọ mi lọ́rùn o kí n tó jáde síta o kí n má lọ torí pé mo ń kọ́ fújì o mo lè ra mi síta o torí pé ààbò àbá tọkọ làṣẹ o ìyẹn ló mú mi pẹ́ o Yèyé Oge onífújì. Àwọn onífújì wọlé àmọ̀ tó jóbìnrin jákèjádò àgbáyé àbí ní Nàìjíríà. Onífújì tí mo mọ̀ jákèjádò Nàìjíríà obìnrin tó jóbìnrin Ìyábọ̀ Sànlé kọ́lọ́n kó fọ̀rùn kẹ́. tó Sànlé Ìyábọ̀. Kọ́lọ́n kó fọ̀rùn kẹ́ kọ́lọ́n kó fọ̀rùn kẹ́ good akọ obìnrin ni. Cinderella àwọn yẹn Èkó ni wọ́n wà so àwọn tí mo mọ̀ náà nìyẹn. Ní gbogbo Nàìjíríà. Ní gbogbo Nàìjíríà. méjì lẹ́gbàá méjì Nàìjíríà ó jẹ́ mẹ́rin ẹ gbà mí. now ẹ dárúkọ ó Sànlé Ìyábọ̀ nsìn ẹ̀yin àti ẹjọ́ láṣepọ̀ rárá ni. Àjọ láṣepọ̀ ń gbà yẹn tó bá ti wálé láti Èkó so àjọ ní àjọṣepọ̀ tó bá ti ní àgbo lágbo kò lẹ́fì kan náà àjọ ń lọ ni. àjọ ń lọ ni bẹ́ẹ̀ ni orin ni àjọ ń lọ orin ni. ẹ gbà pórin ni. orin ni torí ẹ̀ ní Yèyé Oge Shakiratu Àníkẹ́ Adé first lady tí mi ò gbọdọ̀ parun orin ni. ẹ̀ṣọ́ tray yín ni. kò tray mi ẹ mọ̀ pé tó bá dé Ẹ̀gbá Ṣákì mo ti wà lẹ́gbàá kó tó di pé mi jẹ Yèyé Oge ńgbà yẹn so àdẹjọ máa agbo ẹ̀ máa wà ń bẹ́ẹ̀ àjọ máa gbọ́ ó lè jẹ́ jẹjà anything nǹkan tó bá fẹ́ ṣe nígboro àjọ máa lọ ni. nígbà tẹ́ ti ń ṣe pẹ́ ń jáde ṣorin ṣe ti gbórin jáde kó l'Abẹ́òkúta rí. àmọ́ ti gbórin kó l'Abẹ́òkúta dáadáa ti lọ Èkó Ìlárò Kútọ́nù gbogbo ẹ̀ àti lọ play ń bẹ̀. ẹ dẹ̀ lè kó pẹ̀lú gbogbo àwọn màmá ṣó ni. Ọlọ́run ni Ọlọ́run ni. mo dúpẹ́ fún Ọlọ́run ọ̀tá mi ojú tẹ̀lé ẹ̀gàn ẹni bí ṣèmi lẹni táyé ti ro lárópin o tó ń sọ pé mi ò lè pàgọ́ ìgbà tán wá lérò mo kọ́lé àlárinrin pé. style ìtàlẹ̀ ń kọ ní fújì náà. Mọ̀rúfù Ebi torí agbo Mọ̀rúfù Ebi ni mo gbájú mo ń lo pátánì bọ̀ tí mo ti ń yẹ ní ìsìn kò wá síbi tí mi ò wá ń tò sí mọ́. ok ẹ tẹ bá ń sọ̀rọ̀ wọ Mọ̀rúfù Ebi yẹn à ń dúró lábẹ́ Ṣínà Àkànní nìyẹn. yá kájọjọ Ṣakira orí yìí o gbàdẹ́sẹ̀ mi ò gé wojú mi ò fọ́ ọwọ́ mi ò rọ mo rí wọn bí wọ́n ṣe ń jó ijó Ṣakira o ó yá ká jíjó wa ó yá ká jíjó wa. now rẹ́kọ̀dù àkọ́kọ́ yín tẹ ṣe kí ni title ẹ̀. My Right Way. My Right Way. bẹ́ẹ̀ni. ok pọ́nà yín gangan rèé. bẹ́ẹ̀ni. kí lẹ fún wa ń bẹ̀ ẹ já gbọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. nínú My Right Way yẹn mo fún wọn yí pé mo ti dúró déédéé torí pé mo mọ̀nà mi mo máa ti dúró déédéé torí pé mo mọ̀nà mi iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá ti jọ̀nà ẹni bàbá tí ń gbàdúrà ta ò ṣọ̀lẹ adùn adùn rere bàbá mi lókè mo dúpẹ́ ẹ̀ ń ṣádáì mo dúpẹ́ tó bá mi yọ ọ̀tá lẹ́nu gbogbo báwo ló ṣe fẹ́ jẹ́ ọ̀nà ara lọ́lọ́run gbà yọ sí wọn ọlọ́wọ́n bá wa ti ṣe yìí náà o kò dẹ̀ ní takú síbẹ̀ mo ṣámi bó ṣó ń gbógun bọ̀ tàǹdìtẹ̀ ibi máa dé ṣàkóra mo ti mọ̀nà mi. ẹ gbà mí ta ló ń compose orin fún yín ganan. fún ara mi náà gbà mí náà máa gbéwèé mi náà máa ń compose composer gangan fún ara tèmi gan èmi gangan fún ara mi ni. ni Shakira. Shakiratu Shakirabu Shakiratu Shakira ó pọ̀ gan létí Ọlọ́run. My Right Way. My Right Way. ẹ fún mi ṣàjẹ kan. wo sọ́bọ̀tì dìbò di Shakiratu ẹ̀pọ̀n yóò wọlé ìràwọ̀ owó ọ̀sàlẹ̀ mi tó ń dẹ́rù bàbá ó dọ̀dọ̀ mi. àtọ̀dá ti dé.
gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o. Ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kaftanat á kó. A lọ láyọ̀, a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kaftanat gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kaftanat ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́bá ti yá ó ti yá. Wostrobos. Wostrobos ìdìbò ní Ṣakira tẹ. Ẹ kọ rí. Ìràwọ̀ rọ́ṣàlẹ̀ mi tó ń dẹ́rù bàbá. Orun kan tọ̀ sórí yín pé Wostrobos yẹn àwọn màláìkà gan fi ilẹ̀ pé Wostrobos àgbélẹ̀. Kí ni mí ni Wostrobos yẹn? Ṣàjẹ́ náà ni a máa tó pọ̀ náà ni. Ṣàjẹ́ ni. Wostrobos. A máa fi gbogbo ẹ̀. Wostrobos. Bẹ́ẹ̀ ni. Kí lè wá tẹ̀lé? Ọ̀sán fún ẹ̀pọ́n ti fi mí jẹ yèyé oge ní fújì fún gbogbo Ògùn State o. Mo jẹ yèyé oge tán mo tún wá jẹ first lady o. First lady fún gbogbo ní fújì. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pàṣípò tí tó ní o. Èmi wà àwọn ọ̀tá jọ o. Èmi wà àwọn ọ̀tá jọ o. Àwọn ọ̀tá jọ o. Èmi wà àwọn tájọ̀ o. Lọ́gán tí ó dé o olùgbàlà òun ni o mo fẹ́ gbọ́ fújì ẹ̀. Lọ́gán tó dé olùgbàlà lọ́gán tó dé o. Ayé mi létò o ayé mi dára lọ́gán tó dé. Torí páyé tó ti dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́gán tó dé. Ayé tó ti dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́gán tó dé. Ayé mi wá létò o létò o. Bàbá jẹ́ káyé mi kó létò lọ́gùn tó bá dé. Yèyé oge Ṣakira tù ọmọ àlà o. Èmi ò mọ̀ o èmi ò mọ̀ ọ̀gángan o ibi tí ń bá ti mọ̀ pẹ́ mi wá. Bàbá ṣe mí lólú ọmọ Jésù ṣe mí lólógun ọmọ torí bá pẹ́ nílẹ̀ àdìrẹ ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò lòṣì o. Bàbá ṣe mí lólú ọmọ. Ẹ tún fún mi lórí ẹ̀. Jẹ́ kí ògo rẹ yọ. Jẹ́ kí àánú ṣẹlẹ̀. Ayé retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ Olúwa. Jẹ́ kí gbogbo ènìyàn kó mọ̀ mí mọ́ o. Kí wọ́n rí ògo rẹ lára mi nílé mi àti nídìí iṣẹ́ mi. Jẹ́ kó yọ. Yèyé oge. Àbí? Bẹ́ẹ̀ni. Kí ni second record yẹn? My Destiny. Okay, àkọ́kọ́ the right way. Bẹ́ẹ̀ni. Ṣé ojú ọ̀nà right way yẹn lẹ ti wá rí Destiny? Bẹ́ẹ̀ni. Okay, ẹ tí ì rí tẹ́lẹ̀. Mi ti rí. Ibẹ̀ mo ti rí. Okay, nígbà tẹ́ gbọ́ sí the right way. Bẹ́ẹ̀ni. Lẹ́sẹ̀ wá kó Destiny. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá kọ́ nu Destiny yẹn? À ń rọ́wọ́ rẹ̀ lára òkun. A dẹ̀ ń rọ́wọ́ rẹ̀ lára ọ̀sà. Ọlọ́run jẹ́ ń rọ́wọ́ ẹ̀ lára mi. À ń rọ́wọ́ ẹ̀ lára òkun o. A dẹ̀ ń rọ́wọ́ ẹ̀ lára ọ̀sà. Ọlọ́run jẹ́ ń rọ́wọ́ ẹ̀ lára mi. Bàbá ṣe mí lógo tí ó tàn kárí ayé. Tó jẹ́ tán bá rí ayé a máa béèrè fún. Tí n bá yọ lókèrè kan tí máa ṣe kàrámọ̀ mi. Kí lẹ́nu nílẹ̀ yìí tó fi kárí àgbáyé o. Kò kìkì mi kójú ti Michael Jackson lọ. Táyé bá fẹ́ béèrè kan sọ pé èmi làwọn fẹ́ rí. Táyé bá fẹ́ béèrè kan sọ pé èmi làwọn fẹ́ rí. Táyé bá fẹ́ béèrè kan sọ pé èmi làwọn fẹ́ rí. Ariwo ọjà tí ẹ rí yẹn o kò lè pa màmá ọlọ́jà láì o. Ariwo lásán ni wọ́n ń pa. Ariwo màmá ọlọ́jà àbí? Ariwo tí wọ́n ń pa o kò lè pa màmá ọlọ́jà láéláé. Ariwo lásán ni wọ́n ń pa. Àwa ò ní rogún nílẹ̀ yìí o. Ìyẹn dìgbò o. Ogun ẹlẹ́yàmẹ̀yà o. Nàìjà ká má rí. Ìtàjẹ̀sílẹ̀ káwá má má rí o. Ìyẹn dìgbò o. Ogun ẹlẹ́yàmẹ̀yà o. Nàìjà ká má rí. Ìgbàgbọ́ àwọn èèyàn ni pé àwọn tó bá ń kọrin wọ́n máa ta nǹkan sára. Àwọn kan máa láwọn tó bá ń kọ fújì wọ́n máa ń háì wọ́n máa ń. Báwo ló ṣe rọrùn fẹ́yìn gẹ́gẹ́ bí òròyìn láti máa ta nǹkan sára pẹ̀lú iṣẹ́ yìí? Láì mú gbọ́ láì mú sìgá kílẹ̀ tún pé mo ṣe torí mo máa ń sọ pé Yèyé oge Ṣakira tù kí mú gbó. Yèyé oge Ṣakira tù kí mú sìgá o àfi bọ́tú wọ́tà lọ tí mi o.
láìsí bọ́tú wọ́tà kò sómi kankan rárá ṣùgbọ́n bọ́tú wọ́tà lómi bọ́tú wọ́tà lómi ọmọ. mi ò kí ń mu gbó mi dẹ̀ kí ń mu sìgá but Smirnoff. ó yá èwo ni Smirnoff drink yẹn àbí. ológùrọ̀ yẹn ògùrọ̀. yóò ń ṣọtí wọn ní Smirnoff ó kàn ní akọ́lìkì díẹ̀ ni àbí. èyí oge Ṣakira tù ó kí n gbó èyí oge Ṣakira tù ó kí n mu sìgá yàtọ̀ sí bọ́tí wọ́tà lómi. tí máa mu ṣé tí máa mu àbí tí máa mu. tèmi máa mu. tèmi àbí tí máa mu. tí máa mu. tí máa mu yàtọ̀ sí bọ́tí wọ́tà ni. tí máa mu. gẹ́gẹ́ bí obìnrin tó ń kọ fújì sẹ́ ṣe ẹ̀rù kì í bà yín rárá ni. ẹ̀rù ò bà mí ẹ̀sà ẹ̀rù ò lè bà mí mo ti dán mákin ẹ̀rù ti bà mí kọjá. ok ẹ̀rù ti bà yín kọjá. ẹ̀rù ti bà mí kọjá nídìí iṣẹ́ fújì. kí ló ṣẹlẹ̀ ìwúlẹ̀ rántí ń bẹ̀. èyí tí mo rántí ni ọjọ́ burúkú tí mo lọ sí play mo gba play yẹn ní owó díẹ̀ gbà mo wá rí crowd mi dẹ̀ gbẹnu sínú máìkì rí wọ́n dẹ̀ bá mi gba iṣẹ́ yẹn sí alẹ́ ni mo dẹ̀ débẹ̀ báyìí kí n kọ orin báyìí mi ò lè kọrin mọ́ ibi tí mo ti rí crowd eré òkú ni wọ́n dẹ̀ fẹ́ ṣe mọ́jú àwọn ọ̀rẹ́ mi kan tá a jọ ń ṣe ń gbà yẹn àṣé wọ́n ti bu nǹkan kan sínú ọtí fún mi èmi kàn wọ́n ní kí n gbà pé kí n lè kọrin èmi kàn tiẹ̀ gbà mo mú mo wá rí igi kan bíi pé kí n máa pọ́n igi yẹn látòrí ìkíní dékejì ṣe é ṣáà pọ́n mo pọ́n o. ṣáàkì pọ́ngi. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ṣáàkì pọ́ngi mo pọ́n sá ó yá báwo ló ṣe wá ń lọ. mo yẹ pọ́n bọ̀tọ̀ ọlá àwọn àgbààgbà so aṣá bọ́ọ̀lẹ̀ létà mo ṣáà pé mo bọ́ọ̀lẹ̀ mo sùn epo gbogbo ìṣú ẹ̀pà kí n tó rí eré yẹn ṣe. èyí oge Ṣakira tù o lọ́jọ́ yẹn lówódé Ẹ̀gbá nígbà yẹn tí mo lọ ṣeré mo dẹ̀ pọ́n gíṣígí. ṣé ká sọ pọ́n bínú ni àbọ̀ ń ṣọ̀tẹ̀. wọ́n wò ó pé kí n lè kọrin mi tí ẹ mọ̀ bí pé kí n ṣe pọ́n ṣèkà fún ọ̀ ṣèkà bíi pé kí n lè kọrin láti sọ yẹn. olóògbòdì ni. náà yàtọ̀ sí gíṣígí yẹn ìrírí mi wò lẹ tún wá ní tó dàbí pórí bákan lára yín. ìdí tí mo tún rí ń bẹ̀ ni pé kò kọjá ìjọ́ tí mọ́mì mi kú tí mo dẹ̀ lọ play. báàlẹ̀ ṣe. gọ́sọ̀ torí pé mi mọ̀ pé mọ́mì mi máa kú mi ò sí lábẹ́òkúta ńgbà yẹn mo wé ni mo ń gbé ńgbà yẹn tí mo wá wálé wọ́n dẹ̀ lọ Kútọ̀ wọ́n dé wọ́n ra aṣọ kan bù fún mi gan pé kí n gbà so kò yẹ kí n lè mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ mo ti rẹ́dì láti máa lọ play mo kàn jáde pé kí nǹkan tiẹ̀ jáde kí n wọlé padà lọ́n pè mí látọ̀hún yẹn pé mọ́ èmi ti kú kò dẹ̀ sí nǹkan tí máa ṣe mo ti gbowó play. ẹ wá play tán. mo dẹ̀ lọ play yẹn gan mi ò tiẹ̀ lè play ẹ̀ dáadáa náà. mo bá bẹ̀rẹ̀ but ó máa hàn lára yín. but go ju bí wákàtí méjì náà lọ mo fi stop ṣá but mo ṣá ṣeré yẹn ṣá mo lọ. tí ẹ bá lọ́mọ obìnrin tó lòun fẹ́ kọ fújì pẹ̀lú gbogbo ìrírí tá a ti ń gbọ́ yìí àti bóyá a ṣe ń sọ pé ààrẹ obìnrin tó pọ̀ tó ń kọ fújì yẹn ìmọ̀ràn ó lè lè fún. mi lè ní kí ọmọ mi má kọrin ó máa kọ torí ó lè jẹ́ pé ọwọ́ tó bá yẹ pé ọwọ́ tí mọ́mì wá fi gbé àwa ń gbà yẹn ni ó máa dáa but àwa náà ti wà ní ìrírí ayé táwa náà lè sáré pé òkè lórí fújì nǹkan táwa náà lè fún ọmọ wa a máa ní kó kọ mọ́mì wa ò fẹ́ ká kọrin yẹn dáàdì mi ló fẹ́ kí n kọ so mi lè ní kọ́ ọmọ mi má kọ because inú kò ìsìn náà láti máa mú ìsì jáde. òun mọ́mì. bẹ́ẹ̀ ni. dáàdì wa ń kọ́ bó là ń wà. àwọn méjèèjì gan tiẹ̀ ti. lẹ́yìn gíṣígí àti mọ́mì yẹn èwo tún ni. àdẹ̀fíjọ́ kan ṣoṣo tí a pọ̀ ẹ̀jẹ̀ but kò sọ́gbọ́n. àwọn náà tí ìdàgbà tó yìí ń gbà yẹn a sì kéré. ẹ tún fún wa lórin ìjìnlẹ̀ kan náà. ṣẹlẹ̀ fi kíkẹ́ àṣà kẹfíwé ti àwòkó ojúra wọn lọ ìrọ́kọ̀ ní tọ̀rọ̀ ẹnu kọ́ ìyàtọ̀ tó ń bẹ níbẹ̀ ó lé nígbà kèrè mi kọ́ ẹyẹ máa fèmí ṣákíwá olórin ẹ̀gbẹ́lé torí bá dùn wá pàlùjọ àlùjọ àpéjọ wá wọn á máa kọ́ ọmọ olùbọ ibi tá a bá sì rí jókòó lè ṣàyè fún rònú lẹ́yìn ló fa sábàbí táwọn ayé fi tẹ̀ bá ti mí ìyẹn ló fa sábàbí
táwọn ayé fi tẹ̀ bá ti mí ṣẹ́yẹ ló fa sábàbí táwọn ayé fi tẹ̀ bá ti mí bóbìnrin rí mi kí ni wọ́n ń pè mí yèyóge àgàgà tó bá jọkùnrin o wọ́n tún fi kàrámọ̀ sí yèyóge tí wọ́n ń pè mí kò ṣe tàfẹnujẹ́ wọ́n jáwèrè mi lórí mo wọ̀ tí ẹ lọ ṣe parapọ̀ fún mi lóye yẹn. Ọlọ́run àǹtí abá alápàlà kan sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní gbogbo àwọn tó ń kọrin pátápọ̀ mọ̀ta ni wọ́n sọ́mọ̀ta ni. ọmọọta náà ló lóore torí ta náà láti ń jẹun. ẹ fún mi lórin Ṣẹ̀fíù kan. gúdúgúdú kan ìyálù kan gúdúgúdú kan o ìyálù kan bàbá mi ló fi igi ọlà lé mi lọ́wọ́ bàmí aláṣẹ́bíù ló tún sọ pé mo fẹ́ rárá kúrà o torí kórí kò ṣe mí lólówó mo fẹ́ rárá kúrà o ẹni bá lówó lọ́wọ́ ló rárá kúrà o. ẹ fún mi ń pàṣọ kan. ọ̀gá ńlá just like that baby jẹ́ ń pín Pasuma ní mama kì í ṣe fi wù ilé olókè mẹ́fà o kò ṣe fi bọ́mọdé ṣeré àgàgà ọmọ kókó àgàgà ọmọ kókó tó bá já ṣubú ṣàkóra àwọn pa ẹ torí èmi ò láyé nílẹ̀ òkè sáláyà òye yoge. Ṣínà Àkànní kan. yá ká jọjọ wé ìyórí yìí o gbàtẹ́sẹ̀ mi ò gé ojú mi ò fọ́ ọwọ́ mi ò rọ mo rí wọn bí wọ́n ṣe ń jó ijó Ṣàkírà o ó yá ká jíjó wa ó yá ká jíjó wa. Saheed Òṣùpá. ìràwọ̀ ló bá ṣe ohun tí ó dá sí má do Òṣùpá o bọ́kùnrin bá ṣe ohun tí ó dá sí má dóbìnrin o kò sì bá ṣe fẹ́ ṣe táwọn onílé máa ṣẹra wa agbọ́nà ta ló mọ̀nà o ta ló mọ̀nà kí lọkùnrin ò fẹ́ ọkùnrin ò fẹ́ tẹ́ lọ́rùn àti wájú gbé pọ̀ báwo lẹ́ẹ̀ṣẹ̀ mọ̀ ta lè ṣe kò ṣe má ní ìfọkùnrin pẹ̀lú obìnrin. Òbésèré. omi ọmọ rápálá tún ti gbòrìn dòde rápálá ti dó ó ti dòde máa wípé omi o. Màláíkà. ó ṣe ọ̀ọ́lọ́ òwò ojú mi jẹ́ ó fẹ́ rí mi sọ́tà lẹ́nu o ìgbà kan la wá sùn lé ọ̀ọ́ta gbẹ́gìrì gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gìrì ìgbà kan la wá sùn lé àfọ́kù ó ṣe ọ̀ọ́lọ́ òwò ojú mi jẹ́ ó fẹ́ rí mi sọ́tà lẹ́nu. Wàsíù. Àyìndé Adémi Wàsíù igi jẹ́gẹ́dẹ́ bí ti bí bá máa wí o Àyìndé Wàsíù mi o bí tóun bá máa wí o Àyìndé Wàsíù mi o ọgbọ́n nílé lágbájá wọ́n lọ sọ fún Kẹ́hìndé wọ́n gbọ́ nílé tàmẹ̀dù wọ́n tún lọ sọ fẹ́ lómii o ẹ̀ṣọ́ gbá yín o Fàlànà rántí ẹ̀ tààrẹ ní làwa rán. mò ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí olórin tẹ́ ẹ fẹ́ tí wọ́n lè fún yín ní nǹkan tí mò ń ṣe yìí o ìyẹn ni pé tó bá jẹ́ fan Ṣẹ̀fíù wọ́n máa fún ẹ tó bá jẹ́ ti Paso máa fún ẹ tó bá jẹ́ hip hop ló tún wá fẹ́ hip hop tí gbogbo ayé ń yí sí báyìí ẹ nìṣó lọ́dọ̀ Portable. ẹ wò di Bobrisky o Sazunse mẹ́ni wèrè wà ńlẹ̀ ó wà nílẹ̀. Portable ó yá pàṣẹ ẹ wò di Bobrisky o Sazunse Popotua mẹ́ni wèrè wà ńlẹ̀. Yèyéoge Shakirat wọ́n fẹ́ sọ tẹlifóònù nọ́mbà wọn sìn tán ní gbogbo onífújì táwọn mọ̀ lábẹ́òkúta tó jóbìnrin méjì àbí. bẹ́ẹ̀ni. ní gbogbo Nàìjíríà náà méjì. bẹ́ẹ̀ni. lẹ́mọ̀. mo sì lè máa mọ̀ sí bọ́ọ̀sì. bọ̀ méjì ṣáàlẹ̀ mọ̀. pé tí mo sì mọ̀ nìyẹn. ẹ fààyàn ní tẹlifóònù nọ́mbà yín. 070 62 80 90 77. lẹ́ẹ̀kan sí. 070 62 80 90 77. tẹ bá ní eré abẹ́fẹ́ ṣe birthday ọjọ́ ìbí ẹ fẹ́ kàn ṣe orin gidi fún yín ṣe bẹ́ẹ̀ máa ń ṣe yẹn náà àbí. a máa ń ṣe dáadáa. ṣé ti máa ń wo program yẹn tẹ́lẹ̀ rí ṣá. ẹ máa ń wò ó. ó yá ní àkótán ẹ fún wa lórin fún gbogbo àwọn olólùfẹ́ ètò Katsina àti Sugar. Ire ayọ̀ wa tí a fẹ́ ti dé gbogbo ẹ̀yin olólùfẹ́ Katsina àti Sugar o ní gbogbo àgbáyé o ẹ tẹ́tí gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Katsina àti Sugar ni o pátápátá látàbẹ́ Olúmọ o worldwide ẹ jẹ́ ká sọ pé ire ayọ̀ wa tí a fẹ́ ti dé
ó ti dé kódékódé la máa ń takòtò la máa ń takòtò àwa ò ní kánjú bá wọn nájà ire torí wípé bọ́jọ́ báyìí tú o a kì í sọ fọ́jà kó yé pariwo ẹ̀yin olólùfẹ́ Kasinati Sugar o Kasinati elelere ọmọ tó dà síbẹ̀ tó ń gbọ́gan ní gbogbo àgbáyé ẹ jẹ́ ká fi yé wọn pé ire ayọ̀ wa tí a fẹ́ ti dé ó ti dé o wọ́n ti dé o torí kódékódé la máa ń takòtò la máa ń tàwùwù àwọn ò ní kánjú bá wọn nájà ire torí wípé bọ́jọ́ báyìí tú o a kì í sọ fọ́jà kó yé pariwo. bí ọjà ò bá tí ì tú a kì í sọ fọ́jà kó yé pariwo. bó ní composition yìí ti ń wá ná composition yìí lágbára o kì í ṣe kákan kọrin ṣá o orin tóbìnrin nǹkan látàárọ̀ ọmọdé ń rò ẹ wo bí tán tí ó láǹdẹ̀ sí bọ́jà ò bá tí ì tú a kì í sọ fọ́jà kó kò yé sẹ́ni pariwo. tó lè sọ fọ́jà pé yé pariwo bó ní composition yẹn ti ń wá Ọlọ́run ni ó pọ̀ o Ọlọ́run ni. Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín. ire ayọ̀ wa tí a fẹ́ ti dé ó ti dé o gbogbo ẹ̀yin olólùfẹ́ Kasinati Sugar o ọmọ èsì lélele ire ayọ̀ wa tí a fẹ́ ti dé kódékódé la máa ń takòtò a ò ní kánjú báwọn nájà ire torí wípé bọ́jọ́ báyìí tú o a kì í sọ fọ́jà kó yé pariwo ọ̀dọ́mọdé pẹ̀lú alàgbà ire owó tàwídé ire ọmọ aláfíà àmì o. ó wà ń bẹ̀ ẹ fún wa ló sáńlé náà ká máa fi ráǹdẹ̀ up. tó bá rọmọ ẹlẹ́ẹ̀lẹ́ lórí ọ̀kadà o tó bá lo bèbè wẹ́wẹ́ àǹtí tó bá ń wẹ̀ o àṣàgbò ṣáàkì wàá róge tó àpá o torí pé dúró lé tẹ̀mí ṣáàkì dúró lé onírìsìn ẹ̀yìn èèyàn mi kádàrá wa ṣá ni ò pàpọ̀ o àìmọye ọmọ tó jẹ́ pọ́n ti mọ́lé tó dẹ̀ jẹ́ pé ta ṣá ni ó ti rí ṣe àìmọye ọmọ tó jẹ́ pọ́n ti mọ́ta o tó jẹ́ pé lè ṣá ni ó ti lówó ṣẹwárẹ́ mi ṣáàkì Àníkẹ́ iṣẹ́ tí mo yàn látòde ọ̀run wá kò fún mi láyè kí n jókòó sílé kí n jáde síta òun ló lè pè mí ṣẹ́dẹ̀ wá mọ̀ pé ṣẹ́ fújì nígbà kan àwọn ayé lérò pé ṣẹ́ ọ̀lẹ ni tó bá wà mí délé tán ó bá mi nílé lọ́ṣẹ̀ máa ń sọ̀pọ̀ ọmọ yẹn ti sánlé o èmi ò súnlé mọ́ òṣì làwọn ṣe nígboro kò dẹ̀ wáyé wọn pé mi Ṣàkírà o ọmọ tèmi èmi gbogbo bẹ́mi ṣe ń ṣe Ṣàkírà òun tó fi mi ṣe yẹ̀yẹ́ abẹ́wárí bọ́lọ́hún ṣe ṣe yánú. Ṣàkírà tán fi ń ṣe yẹ̀yẹ́. ẹ wá rí bọ́lọ́hún ṣe ṣe yánú. ẹ tún mú. Ṣàkírà tán fi ń ṣe yẹ̀yẹ́ abẹ́wárí bọ́lọ́hún ṣe ṣe. gbé sókè ṣòun lọ́ máa wí tó bá ti dọ́dọ̀ mi á ní káwọn ò lè sọ̀dí mú kẹ́ àwọn ọmọ tó gbáfẹ́ ló máa ń sọ bẹ́ẹ̀ yẹn àtọmọkùnrin tó fẹ́ràn fàájì gan kí n gbá wọn sókè pẹ̀lú àlùjọ káwọn wá fi jó dára pẹ̀lú ìkébé wọn ẹ̀yin orí pọ́pọ́ létí ni orin Ṣàkírà àti èyí oge ìwọ gan débẹ̀ má jẹ́ kán sọ fún ẹ o sí àná ó ti yàtọ̀ sí tèmi o má yí wàlẹ̀ làwọn tí èyí máa ń wí tó bá yí wàlẹ̀ ṣòun ló lè fàjà wọn. mo fọ́ tán gíngangán mo fọ́ tán ẹ̀fìkan ni mo fọ́ tán. mo rún tán mo mú jó ìjóyà. Thank you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.